àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá pa wọ́n gbà wọ́n ọmọ tí wọ́n ń ṣe ni a ṣe gbà òfin ilẹ̀ Gàmbàrí ó ti adé ọ̀dọ̀ wa ara mùsùlùmí kò dáṣẹ̀ sí dúró 1995 ni mo lọ Mọ́kà ọdẹ ẹ̀dẹ́ kò pé mo ṣe mú eégún mi jáde orí gbogbo ń tọ́jú ọmọ bá àwọn òbèrè ẹ̀ Mọ́kà bọ́ ọ bá dé Mọ́kà wọn ò béèrè pé sàfà ni ọ́ ṣé léégún ni ọ́ ṣó lóòṣà ni àwọn mùsùlùmí ọmọ gbọ́ ò. Yusuf Ọlátúnkànmí Pópóọlá Olúpàdé of Fasaland Ìjẹ́yẹmídì 1 Sùúrùlérè local government Ìlàjẹ ward ó di ọdún mẹ́rìndínlógún báyìí ọdún eégún là ń ṣe nígboro lẹ́sà lọ́dọ̀ ìyá àga má bàa ṣe parun náà nírú ta wá bí síbi ọdún eégún lónìí sí orí gbogbo ìdílé tí a àní míì tá a máa ń ṣe ju ọdún eégún lọ ìyá tó sì jẹ́ ìyá àga ẹ̀ ọmọ kò ní míì ju eléégún lọ eléégún ló bí ní bàbá rẹ̀ tí mo bí a fẹ́ wàásù fún wọn náà ni pé kí wọ́n má jẹ́ kásà ìdílé ọ̀parun torí ńgbà tí àwa ti rè jọba tó ti di wípé ọmọ gbúrò Àjàngílẹ̀ ọmọ pidé káàkiri mọ́ ní gbogbo ìṣẹ̀ṣe míì ló ti fẹ́ parẹ́ gbọ̀kọ́ má bàa ṣe á parẹ́ náà la fi ṣe kíni ni a fi ń sọdún eégún gbogbo bí orò tá à ń ṣe ni mo wá sí láti ìpínlẹ̀ Ọ̀yọ́ mo fi wá síbí oléṣẹ́ ẹ̀jẹ̀ lè gbéṣẹ̀ rí àwọ̀ ilẹ̀ Yorùbá kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ rárá tí wọ́n bá gbà ń bò mí àwọ̀ ò lè gbà àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá pa wọ́n gbà wọ́n ọmọ tí wọ́n ń ṣe ni a ṣe gbà òfin ilẹ̀ Gàmbàrí ó ti adé ọ̀dọ̀ wa ọlọ́pàá àbílẹ̀ ó ti wà tẹ́lẹ̀ rí nígbà tán olóṣèlú ní èdè lè ò sí ọlọ́pàá ìbílẹ̀ mọ́ lọ́dọ̀ lọ́n bá ṣe táwọn òṣèlú wá lè ṣe kíni kí wọ́n fi tó lè bá gbé dìde yóò dùn táwọn òní òṣèlú òsì ní máa pé ẹni tí ọ̀sẹ̀ mọ́ ọmọ ọ̀pọ̀lọpàá àbílẹ̀ orí ìmú wọn wọ́n sọ ọlọ́pàá àbílẹ̀ ọba mu ṣe rí gbogbo ẹni tó bá fọkàn sí pé wọ́n jọba ìjọba pẹ̀lú ìjọba ẹ̀kẹrin ni tí wọ́n ti ní kémi ọjọba tí mo ní mi tí ì ṣetán orí mi lọ bá gbogbo eléégún àgbáyé gbogbo eléégún tí bá ti ń pidán mi lọ bá wọn lẹ́nu ìgbà tí mo jọba ìtàn tí mo jolúpàṣà tó ní kí wọ́n wẹ́ni tí wọ́n bá gbé fún bàbá ní òsì ń tọ́jọ́ àwọn tí wọ́n ń jọba tí wọ́n ń tọ́bọ̀ ọ̀kan tí wọ́n ń jọba wọn ò mọ tí wọ́n ń ṣe ni wọn ò mọ tí wọ́n ń ṣe ni ẹ̀kẹrin ni wọ́n tó pé èmi ni kí n ṣàjọba mo ń fààyàn kalẹ̀ ni ara mùsùlùmí kò dáṣẹ̀ sí dúró 1995 ni mo lọ Mọ́kà ọdẹ ẹ̀dẹ́ kò pé mo ṣe mú eégún mi jáde orí gbogbo ń tọ́jú ọmọ bá àwọn òbèrè ẹ̀ Mọ́kà bọ́ ọ bá dé Mọ́kà wọn ò béèrè pé sàfà ni ọ́ ṣé léégún ni ọ́ ṣó lóòṣà ni àwọn mùsùlùmí ọmọ gbọ́ ò wọn ò béèrè ẹ̀ gbogbo tí wọ́n bá ń ṣe Mọ́kà ọba wọn ṣe kíni ọba wọn ṣe ni wọn ò dẹ̀ mọ ní wàhálà bẹ́ẹ̀ bá dé Mọ́kà ẹni tí ò lè rìn wọ́n ń gbé kọ́kọ́ lọ́rùn gbogbo bá ti wà ẹ rí gbogbo Mọ́kà ní ìṣètì ẹ rí pé ó tó ti lágbára jù Mọ́kà tá ń lọ Ọlọ́run ní mú yàn lọ ọbẹ̀.